Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Akígbẹ̀ tẹ́ náfààní tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá jákèjádò gbogbo àgbáńlá ayé o. Àkíyín wípé àkúdédé àsìkò tá a wà yìí. Ẹ dẹ́kun ìyá wa ní ṣókí kí ni ìmọ̀ràn tẹ́ lè gba àwọn àáfàá tí wọ́n ń bẹ láyé lóde òní. Kí ni ìmọ̀ràn yín àti kí ni ìrírí yín lórí àwọn àáfàá tí ń bẹ láyé? Ẹ ṣé. Mi ò dẹ̀ fẹ́ kí fídíò mi yìí gùn à. Bí àdúgbò tẹ bá ti rí tí àwọn bọ́ìsì tí wọ́n bá ti ní iṣẹ́ tí wọ́n jókòó sásẹ́ńblì òfò tí wọ́n máa ń jókòó sí wọn tí wọ́n mọ̀ pé èèyàn máa ń sakitiyan ni especially nílọrin wa yìí àwọn ọkùnrin wọn níṣẹ́ wọn lábọ̀ tó bá ti wá di ní ìrọ̀lẹ́ wọ́n wá lọ sí shoprite wọ́n lọ ra gíní 5,000 naira lọ́jọ́ ọba wọ́n lọ sí shoprite wọ́n ra fìlà eléri ibú tó máa ń wọ̀ wọ́n wá wọ̀ ọmọ ọmọlọ́mọ ní ìsìn eléri ibú rẹ̀ ó pa ìgbà tó yẹ pé gbogbo wọn àfààní mi tó bá ti lọ sí ilé kí ó kékeré báyìí kí ó tí wọn gbọ́yé Ànábì Muhammad sallallahu alaihi wasallam gan tí ẹ sọ pé ní ẹ̀mí létí yìí Ànábì ó níṣẹ́ tó ṣe ó kódà ó tún níyàwó tó lówó kò torí rẹ̀ kó extort ẹ̀ tí èèyàn bá níyàwó tó lówó kò mí tàbí tọ́lọ̀ bá bò láṣìírí kò mí pé kò dá gbogbo responsibility lé ó lọ sí wọn àwọn náà mọ tàjíà tó fine àwọn náà mọ gíní tí wọ́n domi sí tómi ò ní kan bẹ̀ wọn sì níṣẹ́ kankan tí wọ́n ń ṣe ìmí inú wọn sọ pé àwọn ń ṣe jálàbí òfòwò lọ ń ṣe sẹ́rí ìjáàbù tí mo lò yèmi ò sí nínú ìjọ alìsúnà kankan sẹ́rí fóònù mi kùránì mi òun ni alìsúnà jọ tèmi wà anything tí èèyàn kankan bá sọ fún mi tí mo bá ti wà nínú kùránì tí mi ò bá ti rí ibùdó tí mo bá wà àtẹ̀dá ilẹ̀mà this thing tí mi ò bá mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe ìgbà míì wà téèyàn bá àwọn àfáà gidi pàdé àwọn àfáà gidi wà ó tí wọ́n pọ̀ dáadáa bọ̀sẹ̀ ráwọn eléri bú àfáà yìí àwọn ni wọ́n pọ̀ jù tí mí nǹkan tí ò mọ̀ kí ó tí ò mọ̀ kankan tó kàn bá ti lọ ka bá ti díẹ̀ báyìí àwọn náà ti dà fáànù kéèyàn wà láyé kó lóun ò níṣẹ́ ṣe olóṣì ni most of them àdúgbò tẹ́ bá ti wà nílọrin tẹ́ bá ti rí pé ọ̀dọ́ ń fẹsẹ̀ gbálẹ̀ wọ́n ṣe bálabàlá káàkiri ẹ mọ̀ kó wọn ìmí inú wọn especially ìgbà tí ìyàwó tiẹ̀ ti dé ìwọ̀n níṣẹ́ wọn ní kankan fine ṣé rí àwọn pẹ́rẹ́ǹtì náà wọ́n contribute sí kan tó pọ̀ o ìdí ọ̀rọ̀ tí mo sọ ni pé àwọn òbí náà kọ́ sí majority mo fẹ́ kọ́ ọmọ mi lọ school majority àwọn obìnrin nísìn gbogbo wa la ti ní nǹkan táǹtà everybody ti ní one or two tó ń tà ẹlòmíì tó bá wá tà fúngbà díẹ̀ tí ò bá gbà tí wọ́n fi kọ́ láti lè blame ẹ̀ náà tẹ́ bá ń rán ọmọ lọ sí school ìyẹn ò stop yín láti rán ọmọ lọ síbi tí ó ti mọ kọ́ iṣẹ́ ọwọ́ ẹ lọ sí China ẹ lọ sí USA láti kékeré báyìí lọmọ mi tí mo bá ṣe ń dáná náà tí mo bá ṣe ń ṣe ẹ̀yin ẹ̀ mọ̀ wò pé tó bá ti lọ school o kò gbọ́dọ̀ mọ̀ kankan ṣe no you are not helping the child ẹ fún wọn ní iṣẹ́ ọwọ́ kí wọ́n mọ̀ pé èèyàn mọ iṣẹ́ tẹ̀ ń ṣe tí ẹ fi rówó ẹ jẹ́ káwọn ọmọ yín mọ̀ di rẹ̀ ibùdó tí ó bá tiẹ̀ wù àrédèdè tí peer pressure tó bá fẹ́ mú at least ó máa wọ pé ibi tí ìyá mi mọ̀mọ́ ti ń rówó wàhálà ló mọ̀ ṣe ọmọ ìwọ̀nba lọ́mọ tí ó mọ̀ sọnù ìgbà tó pé òbí mi tó bá ti fọ ọmọ sí skul báyìí gbogbo pé ó yàtọ̀ mọ́ lọ skul mo ti ṣe ti tèmi o àwọn ọmọ yìí Ọlọ́run fún wọn sábẹ́ yín nítorí one or two things ni because láti jẹ́ bí guidance ìyàwó mi most especially Ìlọrin òde òfò yìí ni ẹ mọ̀ sẹ́gbẹ́ wèrè olòsí yín ẹ sì wá mọ̀ ń gbàsọ àwọn ènìyàn mọ̀ yín dáadáa ẹ wò mí sẹ́ẹ̀rì ẹ̀ ní sẹ́ẹ̀rì burúkú o ẹ̀ ní sẹ́ẹ̀rì burúkú kí kálukú tọ́jú ọmọ rẹ̀ kó tọ́ ọmọ rẹ̀ o kò sí pé ẹsẹ̀ báyìí mùsùlùmí ni nítorí bú ọmọ wa ò ní rìn náà sí o gbogbo àwọn ọkùnrin tí bá ti rìn rẹ́dẹ̀ẹ́dẹ́ tẹ́ bá ti rí wọn tí wọ́n ti ságì òfò ẹ mọ̀ kó wọn àmọ́ òótọ́ ọ̀rọ̀ ẹ̀ nífẹ̀ẹ́ sọ olòsí yín bọ̀dá lágbájá ẹ dẹ́kun ẹ̀bùn mi lápò kan tó ti bá ti yín jẹun ìgbà tí wọ́n bá fẹ́ pa gbogbo ọmọ yín mọ̀ yín lábẹ́ ìgbà wọn lẹ́tọ̀ọ́ mọ̀ lọ́rọ̀ wípé majority most àwọn boys nísìn 80% boys ni ò níṣẹ́ lọ́wọ́ ẹ̀ sì bèrè iṣẹ́ tí wọ́n ń ṣe kí ló dé ẹwọ eléyìí nísìn tó lọ pọ ọmọ ọlọ́mọ eléri burúkú pera rẹ̀ láàfáà kó lọ ṣàánú bóyá ọmọ ọlọ́mọ bóyá wọ́n ti sọ fún pé kó mọ́ kọ wálé gbogbo èyí tẹ̀sí ń fún àwọn ọkùnrin kan sakọ tẹ́mọ̀ sọ fún ẹ pé eléyìí ò lówó lọ́wọ́ ọkàn rẹ̀ ò ní balẹ̀ o ọkàn rẹ̀ ò ní balẹ̀ torí èèyàn kan náà ni ó fẹ́ àwọn tí ò lówó lọ́wọ́ ẹ sọ pé gbogbo àwọn èèyàn rọ́kọ èèyàn obìnrin àtọkùnrin ta ló pọ̀ jù lẹ́wọ̀n ọkùnrin ọkọ ọmọ àwọn kan ló ti wà lẹ́wọ̀n kálukú wá ṣe rédèrèdè káàkiri.